Africa Content TV. وجملتها مجموعة لمحمد وهم نبي خيرا فما بيمن خير وهم نبي خيرا فما بيمن خير الله ولكنني وألبستني ثوبا جميلا من الستر وألبستني ثوبا جميلا من الستر يا عارف أربا وأزيف دلني فدلني إلى بيت محيي ذي الوهاب يا كجوي إلى بيت محيي ذي الوهاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fọ́lọ́run alhamdulillah adúpẹ́ fọ́lọ́run alhamdulillah ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà Allahu akbar wa ní ká gbé ọwọ́ wa méjèèjì sókè ká fi pariwo Ọlọ́run Allahu akbar ẹ tún pariwo ẹ lẹ́ẹ̀kan sí i Allahu akbar adúpẹ́ fọ́lọ́run o alhamdulillah adúpẹ́ fọ́lọ́run alhamdulillah mo kí bàbá wa chief imam of Ibadan land Edo àti Delta ẹ̀mí yóò gùn fún wa àmín ẹ̀ nàjà yín kalẹ̀ àmín ọlọ́nàdé wa Muhammad sallallahu alayhi wa sallam àárín ẹ̀yìn àtọ́lọ́mù ní dàrú àmín la hawla wala quwwata illa billahil aliyyil azim. Lẹ́yìn náà mo kí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji wa Barrister Abdulrahim Bello Lawal Ọlọ́run ó dúró tì yín o àmín Ọlọ́run ọba ń ṣe o àmín ẹnìkan kan ọ̀ máa ń ṣe o Ọlọ́run ní máa ń ṣe o ẹ má jọra yín lójú o ẹ gbà pé Ọlọ́run ni ó ṣe o
bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ gbà tẹ́lẹ̀ ẹ wo bàbá tó pè wá lénìí ó ní gbogbo agbára lọ́wọ́ ta ló wà wọn ò gbọ́ ẹ̀ sọ̀rọ̀ sókè nígbà tá a bá ti máa gbé agbo agbára ọwọ́ Ọlọ́run ló wà ẹ̀yin ní àjò wà lẹ́mìí yín bẹ́ẹ̀ pé àmọ́ ní ìdáǹkankan sí àyàfi pẹ̀lú orúkọ ìwọ Ọlọ́run àyàfi ìtẹ̀lé ìwọ Ọlọ́run la fi lè ṣe Ọlọ́run ṣàjì orí bẹ́ẹ̀ fún yín. Àmín. Ẹni àsọkalẹ̀ ayọ̀. Àmín. Ọlọ́nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo kí ààrẹ mùsùlùmí Ẹdó Delta òbí wa já sí pé ààrẹ ò kò gbé Delta kò gbé Ẹdó ibi náà ni ààrẹ jókòó sí tó fi wá ń kọ̀ntró gbogbo àwọn àyè tá a wí wọ̀nyí Ọlọ́run máa fún yín ṣe o. Àmín. Mo fapá yín ká o. Àmín. Láti yọrí o. Àmín. Ọlọ́nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo wá kí kábíyèsí Olúwo of Ìwó wà ẹ pé dáadáa ẹ pé dáadáa a ní àpèjúwe kábíyèsí Olúwo a ní alemani ní agbègbè wa ń bí bẹ̀tà ní láwọn abòmíì náà nílẹ̀ Yorùbá abẹ́ Ọlọ́run kábíyèsí náà ẹ ní ṣubú o. Àmín. ẹ ní ṣubú o. Àmín. ẹ nàjà yín kalẹ̀ o. Àmín. Sallallahu alayhi wa sallam. Lẹ́yìn náà mo kí gbogbo àwọn olóyè wa nìbàdàn tó pé Ìbàdàn náà ni wọ́n gbogbo èmi ní alájíà ni èmi ní kíníkan ní Ìbàdàn kan náà ni gbogbo wa. Bẹ́ẹ̀ni. Mo kí mo fi gbólóhùn ẹyọ kan mo fi kí mo fi ẹni tí ó ń jẹ́ balógun nísìnyí mo fi kí gbogbo. Salamu qawlan min Rabbir Rahimi. Salamu qawlan min Rabbir Rahim. Àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run yóò máa bá gbogbo wa gbé. Àmín. Mo kí aláàjì wa mo ti hùlà onímàálù mo máa rò bó ti dìde ń bẹ̀ hàn. Wọ́n làwọn ń bọ̀. Olóhùn pọ̀ ni. Bẹ́ẹ̀ni. Nítorí màálù jẹ́ ní ọ̀hálẹ̀ kan lójú ọbẹ̀ náà sá. Allah. Wọ́n làwọn ń bọ̀. Torí gbogbo àtàwọn mílíọ̀nù àgbà màálù lọlé. Allah. Ọlọ́run ò ní jọ́ tán lọ rẹ̀. Àmín. Kò sì ní parẹ́ máyé lára. Àmín. Mo kí gbogbo àwọn ẹ̀ńtọ́rẹ́jì ààrẹ wa Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún yín o. Àmín. ẹ̀ńtọ́rẹ́jì bàbá wa imam Ọlọ́run kó ṣe dáadáa fún yín. Àmín. ẹ̀yin olóyè jàǹkàjàǹkà pọ̀ nílẹ̀ tí mi ò lè tẹ̀tẹ̀ máa kà wàláyé àdéhùn tí mo fún àwọn AL-HAQDEEN àdéhùn náà wọ́n yẹ̀ Tọ́. wọn ò sì mọ̀ pé ọ̀dà wọ́n yẹ̀ àdéhùn náà wọ́n sọ fún àwọn ní àsìkò tẹ́ ẹ bá fún bàbá imam bàbá imam ó dé ṣùgbọ́n ẹ jẹ́ káwọ̀ ó tètè bẹ̀rẹ̀ mo ní lẹ́kṣọ̀ mi lẹ́kọ̀ọ́ lédè aago 2 gẹ́gẹ́ ẹ wá wo ohun tí táìmù sọ ní ìsìn Wọ́n tẹ̀ retí wa. nígbà tí lè mú mi mọ́lẹ̀ bíbá yìí lónìí yẹn pẹ̀lú ògo Ọlọ́run bọ́ bá dìgbà mí bí ẹ bá fẹ́ síwọ́ bí ẹ bá fẹ́ ṣèmí ìtàn láàmà dé a ti mọ̀ pé Táìmù ni. àsìkò yín ẹ̀yin èèlò ní. Àwọn kan wọ́n ní ká ẹ má bínú sá. Ọlọ́run ó ṣàánú gbogbo wa. Àmín. Tọ́ ẹ dẹ́kun bàbá oní nǹkan tá a torí ẹ̀ wá jókòó. Al-Khalifa. Al-Khalifa Sheikh Dhikrullah Ahmad. Dhikrullah Ahmad agbára ń jẹ́ tọlọ́hun. Tọ́ àkì wàláhì tàlà. Babalá kí yẹn o. Wọ́n ń ròyìn bí fún mi ní àwọn ọmọ mi ti ròyìn. Ṣùgbọ́n mo wá ní bí mo bá wá bí bá tí mo wá yìí náà àfi kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn ànàkọ́míyò.
torí àwọn ni a sọ di ọ̀ranyàn fún mi wọ́n ṣe wàhálà wàláhì wọ́n ṣe wàhálà tó nípa báyìí ìjókòó tòní mo kàn jẹ́ kí mo fẹ́ kí ẹ jẹ́ ká pe làákàyè ara wa padà làákàyè wa ni ẹ jẹ́ àpè padà o bàbá lè pe làákàyè wa padà nǹkan tí Sheikh wa Khalifa Dhikrullah Ahmad ntẹ́ ẹ dáwò yìí owó tẹ́ ẹ ná sára lé Ọlọ́run yìí náà làwọn èèyàn fi ń dẹ́ṣẹ̀ kiri ẹ̀ṣẹ̀ làwọn fi ń dà ẹ ti rí ṣe ọwọ́ akùnkẹ́yìn náà ó dúró tí ń tẹ́ ẹ ṣe yìí ibẹ̀ ni ẹ dúró sí ẹ dúró síbẹ̀ dáadáa. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Masha Allah. Fastaqim kama umirta. Mi tọ́lọ̀ ní ẹ dúró sí ni ló fi fún yín lélẹ́yìí. Fastaqim kama umirta. Sójú ẹsẹ̀ yín. Fastaqim kama umirta. Ẹ wá ayé tọ́lọ̀ fi gbé eléyìí lé yín lọ́wọ́. Fastaqim kama umirta. Ayé lẹ wá ni ẹ lè débi ẹdẹ yìí. Fastaqim kama umirta. Bí Ọlọ́run fi yín sí iná ni ẹ dúró sí o. Wa àwọn tó sì tẹ̀lé yín ẹ máa fi yé wọn pé ẹ dákun ìṣe mi ní ẹ wò Al-Qur'ani tí mo ti ń kà fún yín náà ní ẹ tẹ̀lé Adisa Muhammad tí mo gbé lé yín tán gbogbo ìgbà náà ní ẹ tẹ̀lé o. Wa man taba maka wọ́n lè máa pariwo wọ́n lè máa ṣe oníkálukú lọ́mọ inú ààrẹ lọ́mọ kan ẹ dúró lórí Sheikh tí wọ́n ń pè yín yẹn náà ẹ dúró tọ́lọ́hún ẹ má wáyé káàkiri báyìí páyé lẹ̀ ń wá ní wàláhì ọwọ́ yín ò ní tẹ́tẹ́rì kò láyé gbogbo ẹni tí bá lépa owó láyé kò ní lówó tí ó fi kú. Fastaqim kama umirta. Kẹ́ dúró déédéé. Wa man taba ma'aka. Wọ́n tó tẹ̀lé yín náà kìlọ̀ fún wọn ètè màlẹ́kà o. Ìtàlìjànú èèyàn bíi tiyín lè mí náà ẹ jẹ́ kó máa jáde lẹ́nu yín pé ń ọ̀dá láfọ̀ mọ́ kan lọ́tọ̀ Ọlọ́run lọ́fọ̀ mi mọ́. Ẹ jẹ́ kó máa yé torí pé ilẹ̀ Yorùbá lẹ́wà gbogbo nǹkan ni Yorùbá máa sọ ọ́ di nǹkan tí ọ̀dà nǹkan tó dáa tẹ́lẹ̀ mo ti sọ ọ́ di tí ọ̀dà nígbà tí ò sí gbàgbọ́ dáadáa lẹ́mìí wa ọba ìtẹ́ nìkan ga wọn ni ọ́ tẹ̀ ń di ni ìwọ náà tẹ lórí wèrè ni ọ́ ni gbọ́ màpẹ́ nìkan ìdí ló gbé tẹ ìwọ náà dẹ̀ tẹ lórí. Fastaqim kama umirta. Wa man taba ma'aka. Àwọn tó tẹ̀lé yẹn kìlọ̀ fún wa. Wala tẹ́tẹ̀gà. Ẹ má da idán kankan sílẹ̀ nínú ọgbà yìí. látẹ̀tìgọ́. Ọlọ́run nìyí o nìkan ni ká ẹ jókòó tì. Wàláhì ilé Ọlọ́run nìyí ẹ jókòó tì. Ẹ má jẹ́ àtún wá nǹkan kan mìíràn mọ́. Ọlọ́run láwọn èèyàn márùn-ún kan ń bẹ. وقال صلى الله عليه وسلم يأتي على الناس زمان يحبون خمسة وينسون خمسة. Àsìkò tọ́lọ̀ ń wí àsìkò tí ànábì ń wí gan la wà yìí.
sallallahu alaihi wasallam. àsìkò tánàbì ní ó ń bọ̀ o àsìkò náà ń bọ̀. yuhibbuna khamsa wa yansawna khamsa. Ànábì láwọn àsìkò kan ń bọ̀ àwọn nǹkan márùn-ún àwọn èèyàn máa nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ó sì padà wá gbàgbé nǹkan márùn-ún. kí ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀? yuhibbuna al-mala wa yansawna al-hisab. àwọn èèyàn fẹ́ràn owó wọ́n fẹ́ràn owó ṣùgbọ́n ẹ̀rù kásírò rẹ̀ níwájú Ọlọ́run ò ní bà wọ́n. wọ́n ṣe ṣírò. sẹ́ẹ̀sì rí pa ti fẹ́ràn owó nísìnyí. Abọ́lá ń pariwo ebi ń pa wá káàkiri. Bẹ́ẹ̀ni. Nígbà tó wà ń bàdàn tèmi náà wà ń bàdàn táwọn wo tẹlifíṣàn táwọn tẹ fóònù kiri àdúgbò táwọn àmàna oko mọ́. Gbogbo alasapo làbúlé. Àwa ń lọ pariwo láàrin ìlú ojú òtì wá àwa ń lọ pariwo pé ebi ń pa wá o. So ìjọba kan ti wà tó bá wa dákórí ni. yuhibbuna al-mala wa àwọn èèyàn máa yansawna fẹ́ràn al-hisab. owó ẹ wo bí owó ṣe bàjẹ́ tó nísìnyí ẹ wo bí owó bàjẹ́ dé nísìnyí owó wa ò wúlò fún kankan mọ́ ó ṣe déédéé Daily Times sáǹkà tá a kàn lè fà á ya anytime alákọ̀ọ́kọ́ nìyí ẹlẹ́ẹ̀kejì. yuhibbuna ad-dunya wa yansawna al-akhirah. a sì máa fẹ́ràn ayé Ànábì lásìkò náà ń bọ̀ àsìkò náà ló ti dé yìí o a máa fẹ́ràn ayé a sì gbàgbé pé Ọlọ́run ò fi wá kọ̀ pámánẹ́ǹtì wa síbí à ń padà lọ àlìkìyámà. a gbàgbé àlìkìyámà. ẹlẹ́ẹ̀kejì nu a ti gbàgbé àlìkìyámà nísìn ayé nìkan ló kù tá à ń lé ọwọ́ òṣèlè tẹ̀ gángan bẹ́ẹ̀ nílò fẹ́fẹ́ tẹ̀ bọ́ kọ́lé bọ́ ra mọ́tò gbogbo tó rí o ní gbogbo àyè tó rí o ní wàláyé àárí ọmọlẹ̀ ọjọ́ kan wàláyé àárí ọmọlẹ̀ kódà kó lè ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ tí wọ́n bá rí ọmọlẹ̀ tí wọ́n ó fi gbàgbé rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta. yuhibbuna al-qusura wa yansawna al-qubur. a fẹ́ràn ká máa kọ́lé kiri ẹ̀rí ilé ní ẹ̀ńkọ́ nísìnyí ẹ wo àwọn ilé ńlá tá à ń kọ́ káàkiri nísìnyí bẹ́ẹ̀ bá dẹ́yìn mọ́ lọ síbi kan jò ní Allahu Akbar ẹ pariwo Ọlọ́run jàmá. mo lọ ibì kan jò ní mo yà ní iwájú BCOS mo wá wọnú ọgbà tí wọ́n pè ní estate kan tó wà ń bẹ̀ lọ mo wá rí ilé táwọn èèyàn rí mọ́lẹ̀ ń bẹ̀ ṣé wọn ò ní kú mọ́ ni ṣé wọn ò ní kú mọ́ ni. yuhibbuna al-qusura wa yansawna al-qubur. bá a ṣe bí ilé kíkọ́ ṣe ń wù wá tá a fẹ́ nílé ńlá a sì gbàgbé ibi àwọ̀ sùn ibi tá a ní jáde mọ́. Bàbá wa Khalifa kàkà káwọn máa kọ́lé kiri mọ́sálásí ni wọ́n kọ́ fọ́nà. ẹ̀yin wá mú gbogbo àsìkò tí yẹn fi kọ́ mọ́sálásí ẹ ti fa gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ pé kò burú ìwọ Ọlọ́run bí mo bá tiẹ̀ kọ́lé láyé mo bọ́ ọkọ́ tiẹ̀ náà ẹ̀yin ti ní sàtífíkẹ́tì tẹ́ẹ̀mù déwájú Ọlọ́run o wàláyé ẹ ní sàtífíkẹ́tì mọ́sálásí sàtífíkẹ́tì ńlá ni sàtífíkẹ́tì ńlá ni bẹ́ẹ̀ bá gbọ́wọ́ ọ̀yẹ́ déwájú Ọlọ́run ẹ máa wà ní Jánnà lọ. àwọn kan sì ń ṣiṣẹ́ ẹ̀ná lójoojúmọ́ wọ́n ń ṣiṣẹ́ ẹ̀ná lójoojúmọ́ kò síjọ́ lè ọ̀mà tí wọn ò ní lọ́wọ́ sọ́nà tí ìparun fi lè bá wọn láyé tí wọn ò ní kó kọ́ wọn mọ́. yuhibbuna al-qubura wa yansawna al-qubur. Ànábì tó bá di àsìkò tá a wà yìí ilé kíkọ́ ní ọmọ wùwà á gbàgbé bí wọ́n sáré kọ́ fún wa wọ́n ṣàkóyè yín ọgbà àsìkò rárá yín ọgbà àsìkò rárá ẹ wo ọwọ́ ọgbà tá a ti débi lẹ́ẹ̀kan wọ́n yẹ pé òkú la fẹ́ sin àti sìnkú tá a sìn náà ẹ̀wọ̀n ní kálukú ti lọ kálukú ti lọ. wa yuhibbuna adh-dhunuba wa yansawna al-iqab. kálukú
àwa jinlẹ̀ sínú ẹ̀ṣẹ̀. ẹ̀ṣẹ̀ corruption. àtàfà àtọmọkéwù. ojoojúmọ́. àti àtolówó àti tálíkà. àwa ń wá ayé débi pé ẹ̀mí ìwọ sọ fún wa pé ká máa tọrọ àforíjì níwájú Ọlọ́run. àtọrọ àforíjì mọ́. àbẹ̀rù ìyà Ọlọ́run. ẹ bá gbẹ ẹ bá àwọn tí a ń ṣoògùn owó kì í ẹ bá bẹ́ obìnrin kan lórí àbí à ń fa lọ́mú ni àbí à ń fa ọkùnrin lábẹ́ ni alọ́nà màkẹ́. alámọ̀tí ń lu tọ̀dọ̀ wa náà. àbí alọ́nà màkẹ́. ilẹ̀ Yorùbá ń bí sí lọ wà. èmi ẹ ṣe Yorùbá o. lọ tí ń gbọ́ àwọn. mo lè kọ́la Yorùbá o. òdodo ọ̀rọ̀ ló ń mo kọ́ ṣe yẹn. Yorùbá o. يحبون الذنوب وينسون العقاب. Ànábì tó bá wá yá tó bá dirú àsìkò yìí àwọn èèyàn fẹ́ràn ìwà ẹ̀ṣẹ̀. ṣùgbọ́n wọn ò ní lè tọrọ àforíjì níwájú Ọlọ́run. ẹlẹ́ẹ̀karùn-ún. ويحبون الحياة وينسون الموت. èyí tó dùn mí fún wa nìyẹn. يحبون الحياة وينسون ọjọ́ الموت. tuntun lójú gbogbo wa a máa gbé ayé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ a ti wá gbàgbé pé kọ̀mọ̀sí tí ó gbẹ̀yìn àkọ́kọ́ náà Ọlọ́run ó ṣàdéhùn owó pẹ̀lú wa kò ṣàdéhùn ọlá pẹ̀lú wa kò ṣàdéhùn gbogbo ń tá a lè sọ pé tóbi jù láyé tá a ti ń tẹ̀ wá jẹ láyé yìí Ọlọ́run ó ṣàdéhùn rẹ̀ pẹ̀lú wa. نحن قدرنا بينكم الموت ọwọ́ tọ́lọ́run fi ṣàdéhùn fún wa nù. وما نحن بمسبوقين وما نحن بمسبوقين. نحن قدرنا بينكم الموت. نحن قدرنا بينكم الموت. mo ṣe dá yín tán báyìí nǹkan tí mo tún fi tì yín lẹ́gbẹ̀ẹ́ náà ni kú. قدرنا بينكم الموت. ẹ̀rí bá a ṣe pọ̀ tó. àbí ikú sì kan nìkan láàrin wa. bí a bá sì pé ó yòǹbó ànábì ní ìsìnkú ní yòǹbó ẹ̀. نحن قدرنا بينكم الموت. mo ní kẹ́ ẹ yòǹbó ànábì. ẹ̀yin obìnrin yòǹbó ànábì. àwọn ọkùnrin ọmọ ànábì o. نحن قدرنا بينكم الموت. Ọlọ́run nígbà mo dá yín tán pé kò burú mo ṣẹ̀dá yín ẹ máa wá lọ nǹkan tí mo kọ lé lórí قدرنا بينكم الموت. àfi ká má dá yín lẹ̀ ní kú. قدرنا بينكم الموت. ààyè tá a wà yìí bàbá wa Khalifa Zikirullahi Ahmad. agbára ń jẹ tọlọ́hun. agbára ń jẹ tọlọ́hun. Allah. gbogbo ń tẹ́ ẹ lè ṣe nírànlọ́wọ́ fún wọn láàyè yìí lénìí ó ní pé apá àwọn ò lè ká kí wọ́n máa fi owó wọn tún mọ́sálásí yìí sí. ẹ̀yin náà wá mú owó tẹ́ ẹ bá fi ilẹ̀ kó jẹ́ maintenance. irú bílà gbé jagba owó ṣùgbọ́n ẹ̀ jagba owó nírú àyè yìí má nísìn ẹ̀ jagba owó mọ́ àbí bẹ́ẹ̀ bá ró lórí tẹ́ǹta bọ́ndù. tí ń to owó mọ́ yín lórí ẹ sì ti gbà wípé yóò bù yín lọ́la. نحن قدرنا بينكم الموت. وما نحن بمسبوقين. وما نحن بمسبوقين. Ọlọ́run ní àwa Ọlọ́run ẹnìkan ò gbáwájú wa pààyàn rí àwa náà ní pààyàn. وما نحن بمسبوقين.
mo ṣàdéhùn pé wáyé mo sì ṣàdéhùn pé kú. وما نحن بمسبوقين. ẹnìkan kan kọ́ ní pààyàn wàláhì Ọlọ́run ní pààyàn. وما نحن بمسبوقين. kábíyèsí Olúwo ọlọ́mọṣàjẹ́mìrì ogun ọlọ́njẹ́ ọ̀nàjà rẹ̀ kalẹ̀. ṣé lẹ́nu ìgbà tó sọ pé kò sẹ́bọ kò sóògùn kò sí kinní kan Ọlọ́run nìkan ní ń bẹ àwọn èèyàn ti múra pé àwọn fẹ́ pa wọ́n pa kò kú àbí bí kú Ọlọ́run bá dé. وما نحن بمسبوقين. àwọn yòókù tí wọ́n sì ń jẹ bọ tí wọ́n ń jẹ gbogbo rẹ̀ káàkiri wọn ó padà wú kú ni. وما نحن بمسبوقين. على أن نبدل أمثالكم. ọba sì wèmí Ọlọ́run ọba máa pa yín dà sáyì dá èmi ẹ̀ tí ń lè rìn tẹ́lẹ̀ máa gbẹ̀sẹ̀ lọ yín mo lè gbójú lọ yín mo lè gbọ́wọ́ lọ yín mo lè gbá làákàyè yín. نبدل أمثالكم. mo lè fi yín dá nǹkan míì wọ́n parí ọ padà wọ́n máa sọ fún ọ pé sẹ́yìn náà nìyí sẹ́yìn nìyí. نبدل أمثالكم. kò sí nǹkan kan jọ lọ́hùn lọ. نبدل أمثالكم. ẹ̀dá ni kò sí nǹkan kan jọ lọ́hùn lọ. Ọlọ́run ni. gbogbo ohun tá a bá ń ṣe láyé yòókù à ń pidán ni. Ọlọ́run gan fún rẹ̀ sì lóhùn gan ni dá. òun gan fúnra òun gan ni dá. على أن نبدل أمثالكم. nítorí àsìkò ṣé wà Khalifa Zikirullahi Ahmad mo bá yín dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. ẹ̀yin ti ní sàtífíkẹ́tì tẹ́fì wà lè dáná. Bẹ́ẹ̀ni. ó tó ìyẹn náà ti tó. ó kà wá tá a fẹ́ mú jẹ látara mọ́sálásí. wọ́n tá a fẹ́ wá mú ajé látara mọ́sálásí ló. tí a sọpọ́ọ̀tì pé mọ́sálásí yìí ò gbọ́dọ̀ dọ̀tí láéláé. bàtẹ́ lọ Mákà ẹ̀rí bí Káàbà ṣe rí. wọ́n ń bẹ lẹ́nu ẹ̀ ni wọ́n láwọn máa kọ́ títí tálíkì àmọ́ ò fi dé ni. wọn ò ní kọ́ tán. wọn ò ní kọ́ tán. so ààyè tẹ́yìn náà wá wà yìí lókùrúgbà tẹ́ bá ti ṣe àfọ̀mọ́ fún àdúgbò tẹ́ wà yìí gbogbo ẹni wọn bá ti wọ ọbẹ̀ náà káyọ̀nà àmínà àwọn náà dóní fọkànbalẹ̀ nù. kálukú ó tún àníyàn ẹ̀ ṣe bí ọba wa ṣàdúrà mọ́sálásí bọ́ba ti tún ṣe gbogbo tí ń fẹ́ náà ni ó padà rí. ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ń bí àwọn nǹkan ńláńlá ni mo máa rí ẹnìkan ń jọ́ òní olówó ni o olówó lọ́wọ́ owó ń wá ń lọ ọlẹ̀ ó wá ní owó máa ń tán lọ bàbá orí yóò padà tán náà ni. Yóò tán. ó lè ti jẹ́ yóò ebó ńnà. Ó nà. máa nà yóò padà tán náà ni. Yóò tán. Nínú lówó. mo wá padà ìyàwó ẹ̀ lọ́wọ́ sọ fún mi pé ṣé ẹ̀rọ kọ òun yìí bàbá kìí kírun. mo lóò kírun o sì lówó ń lọ àìkírun rẹ̀ ń gan àlùbá ńlá ni. Kò sì bá nú jẹ́ àmọ́ owó tí ń dínkù ń bá nú àlùbá ńlá ni jẹ́. ọ wá ń dá òní bàbá. ebi mọ kàn wá bí njọ́ kan lẹ sì ṣe yín náà tẹ́ náà ẹni káwọn ọmọ ó ṣe náà tẹ́ ní fún mi láti jọ̀wọ́ fọwọ́ ẹ̀ bọ́jú. ẹ mọ́rú billions tọwọ́ mi tẹ̀ njọ́ náà ni ó ní sẹ́wọ̀n kírun gbà náà ni. Allahu Akbar. لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه ومن قدر عليه رزقه فلينفق مما آتاه فلينفق مما آتاه الله. ààyè tí mo dé nísìnyí agbóhùn la wà yìí. àwọn elétò ẹ̀yin kọ́mítì dà. wọ́n lẹ́ni àkọ́kọ́ tí ò ní bọjà jẹ́. mo fẹ́ kí kálukú ọ dá sí tọ́lọ́hún. Wa ni o. wọ́n bá dá sí wàláhí tọ́lá
o lè má ti délé tọ́lọ́run ó fi dá sí tiẹ̀. Allah. ṣùgbọ́n tó bá yẹ pé owó tó o ní lọ́wọ́ òun kó o pamọ́ ni máa kó pamọ́. fáwọn tí ó jogún ẹ̀. ọkọ̀ náà lọ yọ kó o mbẹ̀ yóò sì tán. fáwọn tí ó jogún ẹ̀. yóò padà tán náà ni tọ́lá àkókò kádàrá owó mọ́ tẹ́lẹ̀. لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. ẹni àkọ́kọ́ ayé wáàsí ni tó bá pa àti tètè sáré gbowó ni wáàsí tá a ṣe fúnra wa ń bí oníkálukú ò ní kíra wọn tá a fi máa lọ ni. torí bá a bá gbá àtijọ́kọ̀ yìí a sì bá àwọn ọ̀rẹ́ ọlọ́ọ̀ni ọ̀tá Ọlọ́run lọ́pọ̀ láàrin wa. wàlúwàhí ọ̀tá Ọlọ́run lọ́pọ̀ láàrin. fóònù tí ó sì ní wá. wọ́n ní sìn ẹ jẹ́ kí á.